ẹ̀yin married man tẹ́ máa ń bá ìyàwó lé yín jẹ́ fún side chick lélẹ́lẹ́ ẹ káàárọ̀ sà ṣẹ́wà ókè ẹ kújọ́ mẹ́ta sà family nǹkan sà ẹ kúṣẹ́ sà. Ó ti di woro sí woro. Arábìnrin tí a mọ̀ sí Tawakalitu Ajisefini ó ti jáde wá sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tó máa ń bá àwọn married man tó máa ń bá ìyàwó wọn jẹ́ fún side chick. Ó sọ̀rọ̀ gidi gan, ó dẹ̀ send a serious warning sí gbogbo wọn. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa bá a lọ. My name is Tawakalitu Ajisefini Ali. I posted a video yesterday and a lot of people actually commented, and there is this auntie Timothy. She sent me a DM. You know, mo send chat to me. Mo kà wọ́n chat yẹn. In fact, inú mi dẹ̀ bàjẹ́. Because kí ni ó ṣe máa jẹ́ pé torí pé ọkùnrin fẹ́ ṣàgbèrè ẹ máa bà ìyàwó lé yín jẹ́. Nǹkan tó wá dùn mí jù nínú títí bọ̀dá yìí ni pé bọ̀dá yìí ò níṣẹ́ lọ́wọ́ àǹtí yìí ni wọ́n package wọn àǹtí iná nílé àwọn náà gbé mọ́tò sí wọn nídìí àwọn náà ní company àwọn náà ní gbogbo nǹkan. Àwọn ọ̀ṣẹ́ àmọ́mọ́ kan wà tí ọkùnrin máa ń dá àbí tóbìnrin máa ń dá tẹ̀ mọ̀ pé ẹ mọ̀ọ́mọ̀ ṣe ni tó máa wá ka yín nídìí ẹ máa bẹ̀bẹ̀ ẹ máa ní kó má bínú pé ṣé èṣù ni èṣù jókòó jẹ́jẹ́ tó fọwọ́ lẹ́rán ẹ̀dẹ̀ ń hùwà ìtọ́ ẹ̀dẹ̀ sọ pé ṣé èṣù ni. Ìmí àní pé ìyàwó ilé òun tọ̀ lé ìyàwó ilé òun ní bọ́dí odò ìyàwó ilé òun ó dump ìyàwó ilé òun ṣe gbá ó ṣàwo kí ló dé ẹ mọ̀ máa jẹ́ ká máa ṣe báyìí mo ka wọn chat yẹn in fact bí pé kémi gan kiri bọ̀dá yẹn ni aztec fún like kí n gbá wọn ní àmàlòkó kí ló dé kódà ìyàwó ilé yín ìwà tẹ́ ń wù fún ìyàwó nínú ilé tẹ́ fi sọ pé ìyàwó ilé yín disrespect yín pé ìyàwó ilé yín ò dáa tẹ́ bá wù fún obìnrin tó wà níta obìnrin yẹn gan máa lé yín dànù obìnrin yẹn gan kò ní dúró because ẹ̀yin package ara yín fún side chick náà package ara rẹ̀ ìwà títí ẹ̀ náà òun náà wù fún yín òun náà package ara rẹ̀ fún yín torí pé tó bá fi ìwà títí ẹ̀wọ̀n fún yín ẹ máa méré ẹ padà lọ sí ilé ní ìgbà ẹ mọ̀ pé ìyàwó ilé yín gbọ̀nàgbọ̀nà ló fi dá. So kí ló tà ní respect ara wa kí ló tà tiẹ̀ ní pọ́nra wa lé kódà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin lẹ́dẹ̀ wa on this table tẹ́ máa ń wùwà yẹn tó bá wá ka yín ẹ máa bẹ̀bẹ̀ máa ní kó má bínú pé ṣé èṣù ni kí ló tà ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà ṣàbímọ obìnrin tẹ́ bá dẹ̀ bímọ obìnrin ṣàbímọ tẹ́ bá ti dàgbà tí ọmọ yín wá ń pè yín láti ilé ọkọ pé àdájì nǹkan bá ìwà tẹ́ ń wù fún ìyá ẹ̀ kó wá máa sọ́pọ̀ kò ń ṣe bẹ́ẹ̀ ṣé inú yín máa dùn ẹ fi ṣírò ara yín wò inú yín ò lè dùn ẹ máa ní issues kò sí mo sọ nínú fídíò tí mo ṣe lánàá pé wèrè la fi ń wo wèrè a máa fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ní ọkùnrin òpó obìnrin òpé tí issues bá wà láàrin ọkùnrin àti obìnrin tó yẹ kọkùnrin kan wò pé òkè bá lé kí wọ́n tó lé ìtú yẹ kẹ́ ẹ tó lé ìta lẹ máa lọ máa tó ìta tí ò dẹ̀ lè gbé yín tó lè pé tó yẹ pé ẹ máa padà sunkún bọ̀ bẹ́ẹ̀ ni kódà ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn it's not good please kódà ẹ̀yin tẹ́ máa ṣe bẹ́ẹ̀ mọ́ra yín ọlọ́run lẹ́lẹ́sàn ẹ máa kẹsùn ẹ̀ because responsibility sí ìyàwó ilé ẹ̀ lè fi wé ti àjòjì ìyàwó obìnrin àjòjì ẹ̀ lè fi wé kódà náà okay ọlọ́run á mú yín.